ti rí ọgbọ́ àìtí ọmọdé obìnrin kan náà tóun náà ti kọ́kọ́ jáde ńgbà kan ìṣòlíà bẹ́ẹ̀ bóun ti àbá ní bá ń fọ àyàbá yẹn mọ̀ wò pé eléyìí ọ̀wá jẹ́jọjú fún wa torí wípé Saheed Òṣùpá ní ìsìn yàrá abàmì èèyàn lòṣùpá ẹni tí ń bá ń wo ìṣẹ̀dá Òṣùpá tó bá yẹ pé àáfàá lọ́ba lè jẹ bí Saheed Òṣùpá ti dé tó bá yẹ pé ọ̀nà já àáfàá lọ́ba gbé gbà káì a ní fi wé nkankan ju àwọn àáfàá tó lọ torí wípé ntí ìmọ̀ yẹn pọ̀ ó jòkó sára rẹ̀ ọmọ ọmọ sọ́dọ̀ kan mo ní ìròrí àti ọgbọ́n àtòye àtẹ̀kọ́ àti gbogbo ẹ̀ kò jẹ́ Saheed Òṣùpá sùn kò jẹ́ oorun sùn bẹ́ẹ̀ yẹn bá ń wọ ẹrù pé kì í sùn ẹ mọ̀ lápẹ̀rẹ̀ pé ẹni yìí sùn òun kí ọ̀fẹ́ sùn ọgbọ́n ni òjò sùn ìrònú ni òjò sùn ọ̀bẹ bá ń tẹ̀sí ọ̀nà Òṣùpá ẹ̀ máa bá a wípé ẹni tí máa fi orin rẹ̀ láti fi jí àwọn èèyàn kó lè máa yí pé ọjọ́ àlùkìyà máa bọ̀ inú orin rẹ̀ bá léyìí tí yọ́ máa sọ fún ẹni tí ò tí ì jẹ́ èèyàn wípé kọ́ máa jákàn yọ́ padà dèèyàn tẹ́ bá sì wò dáadáa tẹ́ fi máa wípé abàmì èèyàn ni gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Saheed Òṣùpá lọ́wọ́ yìí láti bí 30 ọdún ló ti fi kọ́ni kalẹ̀ ó ti bá Mákà tó lọ ó ti sọ kó tó lọ Mákà tó bá kọ́ni kó òun ó ṣe nǹkan báyìí nǹkan òun ṣe ó lóun wọn lọ Amẹ́ríkà bí ìgbà tí èèyàn ń lọ Bàrígà ó ti bá wọn torúkọ mọ́gbẹ́ bàbá ń Bàrígà ní bẹ ní Bàrígà kẹ́ bá máa alákọ̀ọ́ ó ní máa lọ Amẹ́ríkà bí ẹni lọ Bàrígà ni ẹ fi mọ̀ pé máa ń lọ́dọ̀ wọn àti bàbá Bàrígà máa ń wára wọn dáadáa tó fi ní máa lọ Amẹ́ríkà bí ẹni tí ń lọ Bàrígà nu ó ti àwádà láti máa lọ Bàrígà lọ́dọ̀ bàbá ń Bàrígà ó ti yé báwọn ó ti wá sọ kalẹ̀ fún ọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó tún sọ kalẹ̀ fún òun ó ṣe báyìí ó tún rí bẹ́ẹ̀ ó sọ kalẹ̀ pé bọ́ọ̀ báyìí lòun tẹ́pọ̀ òun rí gbogbo ń tó tọrọ inú orin ẹ̀ náà ní ń sẹ gbogbo ń tó ìsọ lọ wá sí ìmúṣẹ. wọ́n ní táwọn bá dé séèjì kan gbogbo hall táwọn bá làwọn ọmọ fi kọrin bíi bàbá àwọn Barrister àwọn máa ń sún àwọn ọmọ kọrin táwọn máa ń rìn lọ àwọn gbogbo ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ lẹ́sìn. gbogbo ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ lẹ́sìn. ó lè kán bẹ tí Alhaji Saheed Òṣùpá kọ tó yẹ pé inú orin òun èmi èé gbàgbé gbogbo wa ní sì máa sọ fún yín dáadáa ọkọ díẹ̀ ní èkóńjọ kan àbí ní bá fò kọ́hún orin tí ń pé I remember when I was nobody sẹ́ẹ̀rí orin yẹn ẹni tó bá fẹ́ ronú tó bá ń gbọ́ orin yẹn wàláhì làzim ó dàbí àyà rẹ̀ bá lè kókò nàkí tẹ́lẹ̀ ara rẹ̀ ó sì rọ̀ wípé òun ti ń sunkún póun ò ní bàtà tóun lè ń báyà àwọn pé òun fẹ́ ra bàtà òun ò ní bàtà ó nígbà tóun jáde kú ńbẹ tóun lọ lòun á rẹ́ nìkan tí ó kó bàtà lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ ó kó bàtà tó lọ́wọ́ rẹ̀ ọ̀wá sẹ̀sẹ̀ tí ó wọ̀ sí ó ti yé ó nígbà àwọn lòun ti wá pé àṣọ òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kóun ti ẹ̀ lẹ́sẹ̀ tóun wọ̀ ẹni bá ma tafsiru òun ni yọ́ máa wípé ní ti sọ ni wípé dédé ibi tí ọba wà lónìí máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó wà níbìkan lọ́la máa rántí dọ́tò tí ń bẹ tó ní tẹ́lẹ̀. gbàtọ́ akọrin dáre kan náà ni wọ́n ń pè tabarẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́ la ilaha illallah tabarẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́ ẹni kò ní ẹgbẹ́ ìrakọ̀dẹ̀ ṣeré lọ lé ẹjọ́ ààrẹ ni tàti sẹ́ǹtẹ̀sì tádájọ́ kú fún ẹ̀wọ̀n nǹkan tabatúrẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́ ẹni kọ́ lọ sọ hospital lọ fojú lóúnjẹ ààrẹ ni tàti gé lẹ́sẹ̀ tí wọ́n ti gé lápá orí nǹkan báwọn kọ́ sí tabatúrẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́ ẹni kó gbéra kọ́lọ́ máa sọ àrìn lọ fojú lóúnjẹ ààrẹ ni tójú lọ àtẹni tí ò tó o ààrẹ ni tó lówó àtẹni tí ó ní o tó bá rí wọn tá a tún dúpẹ́ o á rí pé tòun ti sá o sátìrà mọ́lẹ̀ ọba ẹ̀dẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹ̀dẹ́ ni Ọlọ́run dúpẹ́ tábàrí tààlì ìkàṣẹ́ o wọ́n láwọn dúpẹ́ pàṣírí àwọn àǹbòṣẹ́ àwọn ń jẹun nígbàkigbà tó wà wọ́n àwọn dẹ̀ ń wọṣọ èyíkéyìí tó wà wọ́n tún lẹ́nu ọ̀rọ̀ lẹ́gbẹ̀pẹ̀ láwùjọ tálíkà ń dúpẹ́ tá a bá ti rí wèrè o wọ́n láwọn ń dúpẹ́ pórí àwọn òyì ẹlẹ́mú pé kò ní ẹ̀ máa ọjà o
wọ́n ní yẹn ò sí nínú ọ̀rọ̀ tàwọn ohun tí ò tó ó sì máa ṣẹ́kù ó di dandan. wèrè gan dúpẹ́ tábàárẹ̀ ní tí ó sí ó wọ́n láwọn dúpẹ́ pẹ́ẹ́mì àwọn àṣìwá ó bẹ́ẹ̀mì bá sì wà ìrètí àwọn àṣìwá ó. orin tí mo kọ yìí níjọ́ tá a bá mi ti ń ṣe wáàsí tó káyé wáàsí tó ti lọ láyé kò ṣerú wáàsí rí. ọgbọ́n níjọ́ tá a bá mi ti ń ṣe wáàsí sẹ́ ọ̀jẹ̀rú sẹ́dẹ̀bẹ̀ tí Saheed Òṣùpá jẹ́dẹ́ yìí rí. tẹ́ ẹ bá fi kẹ́sẹ̀ tí orin Saheed Òṣùpá mi sí ẹ wá gbé wáàsí àfáà mi sí wọ́n sì yọ wáàsí àfáà àwọn dànù wọ́n sì mú orin Òṣùpá. ó sùn ní tó kún fáwọn làálì. ibi tí ọ̀rọ̀ Haji Saheed Òṣùpá mo fi ní kọ̀ jọ wá lójú fáwọn ọ̀rẹ́ bá tà fà alóhùn gan fúnra ara rẹ̀ tí ń bá ń sọ ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu ẹni ọlọ́lé kéwú tó jáde tọ̀ òjì tó sì lóhùn dà fún wáàsí Òṣùpá bá sọ ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹni tá a fà wọn sọ̀rọ̀ ẹ yọ ọ̀rọ̀ àfà àwọn dànù ni. olórin ló síríọ̀sì pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ wo inú tí mo ra kọkalẹ̀ yìí. èèyàn bá já àfà tó lọlé kéwú ó ti yé wa a lè pe Haji Saheed Òṣùpá láàfà torí pé n táwọn èèyàn fi ń pè yàn láàfà ni pé bóyá ọmọ Al-Qur'ani tú ọmọ Lárúbáwá ọmọ gbogbo ẹ̀ àmọ́ kí ni ìwúlò tí ń tọ́mọ̀ òun kí ló fi wúlò fáyé tí ó bá ti benefit fáyé kì í sàfà tẹ bá rẹ̀ tí ò kéwu tó wá fi ẹnu òye àtọgbọ́n àti ntọ́lọ̀ ń fún bóyá orin lọ́mọ akọni àbí nǹkan kan ló fún tó wá fi nǹkan yẹn wúlò fáyé àbọ̀ wúlò fún ẹ̀sìn níwọ̀nba àbọ̀ wúlò fún mùsùlùmí níwọ̀nba tẹ bá ráǹfààní mẹ́ àbọ̀ wúlò fún humanity níwọ̀nba ẹ̀pẹ́ ń tọ̀ wọ́n láfa.